fẹ́ kí ẹ sọ nǹkan márùn tó nínú àwọn ọ̀wà tánàbí wù tó dáa tó jẹ́ nǹkan márùn ẹ sọ fún gbogbo ilé so ká wo nǹkan kan láti bẹ̀ so because a sì ní ìbéèrè bíi méjì náà ni tí o ti ṣe pé kan tó pẹ́. Nínú nǹkan tí ànábì ṣe tó jẹ́ pé ìwà dáadáa rẹ̀ ìtànábì ṣe pọ̀ torí pé gbogbo tí gbogbo wa ń tẹ̀lé lónìí ni pé ọlọ́ọ̀bá alékeọlá ọlọ́ọ̀bá ń sọ fún wa pé kọ́tọ́ dé pẹ́ lọ kó má lọ dàbí interjet mímí ò láì kí máa interjet yàn òun ni pé níbi mo gbọ́ yín gbọ́ bíbá ìsà ẹ máa ní sùúrù. mo gbọ́ yín báyìí fàǹkì mo gbọ́. àwa believe pé gbogbo ẹni tó bá ti wọlé àgbà ni kí ó máa lò because the word of that ọlọ́run ọ̀tọ̀ ni adẹ̀ ti gbé síra wọn arí kó yàtọ̀ so ohun tó dáa jù ni pé tẹ bá fẹ́ kó yé wa dáadáa tẹ bá ń dárúkọ ọlọ́run tẹ tó wá ń sọ̀rọ̀ kùránì ó máa dàrú kò ní yé wa so bọ̀ tẹ bá ń dárúkọ Allah sọ báyìí Allah sọ pé so ẹ máa ti tètè yé wa sà so tó wà bẹ́ẹ̀ ni sà. ẹ jọ sí èdè tí Yorùbá fi ń pe Ọlọ́run kọ́ lọ́rọ̀ ni. kí ni èdè tí Yorùbá fi ń pe Muhammad. kí lẹ̀ ń sọ yìí kí lẹ̀ ń sọ Muhammad is Muhammad that is it ní tó ti jọ mọ́ gbogbo wa lára jù tí gbogbo wa máa ń pè ìlọ́lọ́run Ọlọ́run tó ti ń bá sọ mi rò pé ìṣkáàlì kankan wà lọ. ẹni sùúrù ooru la wà yìí lọ́dọ̀ wa bẹ́ẹ̀. ẹ̀yà mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ó lè jẹ́ Muhammad is Muhammad àwa prefer pé Ọlọ́run náà kò jọ Ọlọ́run kí Allah jẹ́ Allah òye so kò náyín lẹ́nìtìn ẹ mọ̀ pé ibi tá a ti bẹ̀rẹ̀ yìí ò tí ì fẹ́ yẹ kó fa ariwo kò náyín lẹ́nìtìn láti máa dárúkọ Allah ní gbogbo ní tẹ́lá. ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ fún yín ṣèbí nǹkan márùn lẹni kémi ṣàlàyé kò nídìí ọ̀rọ̀ Ọlọ́run àsọ nǹkan tá à ń kọ́ bá bọ̀ yìí àbí. Allah tẹ bá ti wá rìfà ẹ máa rìfà ẹ sí Allah. ẹ mọ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín àti tó ti mọ́yàn lára àti nǹkan tí ò mọ kí n sá ti dákọ̀ pé nǹkan báyìí Ọlọ́run náà ló sá sọ ó sá ti tán nǹkan tí sáfẹ́ gbọ́ nìyẹn so èyí tí mo fẹ́ bá lọ question tẹ̀ bèrè lọ́wọ́ mi mo fẹ́ dá yín lóhùn. èyí tí mo bèrè kọ́ ni èyí tí mo bèrè ni pé kí Islam mú wá fún wa nílẹ̀ yóò bá mi lọ́wọ́ tẹ́lẹ̀ èyí tí mo bèrè ni ṣé Ọlọ́run ti gbogbo wa Ọlọ́run tá à ń dákọ̀ ṣé yọ èdè Yorùbá tẹ kírètì pé Ọlọ́run náà kọ ilẹ̀ fi kírètì Yorùbá ni àbí báwo mo tẹ̀sí fẹ́ explain ẹ̀ ni. Ọlọ́run aláìtí màálà táwa fi mọ Ọlọ́run ẹ farabalẹ̀ náà àìtí màálà táwa fi mọ Ọlọ́run ṣé nígbà tá a ṣe màálà láyé wọ́n ṣe júwe Ọlọ́run fún wa ni Allah sọ pé òun nílé Ọlọ́run ti wà òní oríṣiríṣi nǹkan bíi 20 mo lè kà fún yín tí Allah fi yàtọ̀ sọ́lọ́run ẹ gbé sọ́tọ̀tọ̀ tó bá dẹ̀ jẹ́ pé kò wọ́n kẹ́ sọ̀rọ̀ ní bóyá kẹ́ bọ́lẹ̀ káfá mi gòkè protocol ní nǹkan tó bá jẹ́ ní ọ̀dọ̀ yín náà la wá ẹ máa fún wa protocol pé níbí bá ṣe ń ṣe ni níbí bá ṣe ń ṣe ni mo sọ fún yín kò ní di dragging náà. ẹ dárúkọ nǹkan márùn tó ṣe pé Islam mú wá fún wa nílẹ̀ Yorùbá tó ṣe pé bí ò bá ṣọ́lá Islam ní àní ní ẹ dárúkọ nǹkan márùn ẹ lè ṣe fún wa dáàbọ̀. àfà ó yẹ dáhùn àdìtì tẹbìrì yẹn mo ti gbé wá bọ̀ tẹ́ bá ti sọ dáadáa tí aṣọ àwa máa wá padà sórí ẹ̀ so ibi àwa òun sọ̀rọ̀ láìlẹ́rìí so ẹ̀yin kọ́kọ́ sọ dáadáa tí rọ̀ṣúlù láì ṣe so àdìtì yẹn ó gùn gan táwa máa kà ó máa take wa like 10 minutes or 15 minutes láti kà. no network ló máa jẹ́ wọ́n máa lọ kẹ́ńbò. àfà ṣé nẹ́tíwọ̀kì yín ni gbà mí èèyàn máa ń tẹ ẹ́sì téèyàn nímọ̀. ẹ kójúmọ́ ògbólé o. ẹ káàbọ̀. ìyá mi big deal àfà tẹ ṣáfà mọ̀mọ́ tẹ exit ni àbí dátà ni ò sí mọ́. ẹ káàbọ̀. adúpẹ́ àbá mi ètò láyé àbá mi champion ìyá múlẹ́ka ògbólé mo kí o. yà ẹ káàbọ̀. Yes, mi mọ̀ bóyá ìyá mi mo kí yín o bàbá champion báyìí tó láyé bàbá ẹ káàbọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà ẹ káàbọ̀ so ọmọ borí ọlá àdì tí mo sọ lẹ́ẹ̀kan àti àáfàá tó ń sọ̀rọ̀
so hadith yẹn nìyí Sahih al-Bukhari 2661 fún àwọn èèyàn tó bá fẹ́ lọ kà á hadith yẹn pọ̀ gan mi ò mọ̀ bóyá ṣé mo lè sáré kà á ni ṣé àwọn èèyàn fẹ́ gbóhùn sókè àbí opportunity yẹn kà bó hadith yẹn pọ̀. ok àáfàá wà ń bí àáfàá mo ti invite yẹn mi sọ pé ẹ jápa mo ní bóyá nẹ́tíwọ̀kì yín ló mo tiẹ̀ gbọ́ dìdìrín kan tí ń dá kọjá pa ń bẹ ibi mò ń lọ. no tó fẹ́ báyàn ẹ má lórí bí. búyàn má búyàn náà. ẹ má búyàn wọn ẹ ń gbọ́dọ̀ wá ní ọjà pa ṣé ó mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ ní yìí. láti búyàn we are all adults here. mo ní pé bóyá all àwọn adults èèyàn here ẹ ní ṣẹlẹ̀. láti búyàn. àwọn èèyàn rìn dín gan o. irú ọkùnrin wo lè gbé yìí. àáfàá tó bá rí pé mo sọ̀rọ̀ ń sìn mo ní pé bóyá nẹ́tíwọ̀kì yín ló ṣẹlẹ̀ pé ẹ jápa mo ní bóyá nẹ́tíwọ̀kì ni. yín tó ṣẹlẹ̀ ni ẹni pé ẹ̀ wá àwọn comment section yìí àwọn ọmọ kan wà ń bẹ No, pẹ̀lú anybody ní kò lè máa kọjá náà làkà ń bẹ. ẹ fi wọ́n lẹ̀. no comment section jẹ́ kọ̀ọ̀kan tó bá wù wọ́n tó bá fẹ́ bú wọn wà lọ́bẹ̀ wà ló máa bú wọn ń bẹ̀ bọ̀ lókè à ń búyàn comment section. ta ló tiẹ̀ fẹ́ máa búyàn kankan báyìí. ó yá ẹ dá bàbá wa lóhùn ẹ káàbọ̀. so nǹkan márùn tí Islam mú wá fún wa nílẹ̀ Yorùbá ẹ kàn sọ tó yẹ pé àní lọ́wọ́ tẹ́lẹ̀ àní lára tẹ́lẹ̀. fún Yorùbá fáwa mùsùlùmí tá a nígbàgbọ́ sí Yorùbá kọ́ general tó fáwa Yorùbá. fún ẹ̀yin Yorùbá sanabi sọ kalẹ̀ fún sí bẹ́yìn tẹ́ bá gbà Islam gbọ́ náà ni tó wúlò fún wa. Ànábì ni a máa jalè àkọ́kọ́ nìyẹn Ànábì ni a máa kírun wa dáadáa. ànábì nìkan mọ́ ẹ ní sùúrù ẹ jẹ́ ká máa kọ sílẹ̀ o. ẹni dáadáa tó mú wa pọ̀. ẹ jẹ́ kí n máa kọ́ lẹ̀ ẹ dẹ̀ fún wa lẹ́rìí o. nọ́mbà 1 ànábì nìkan má máa jalè. hold on Big Joes tẹ bá fẹ́ sọ ẹ sọ fún wọn pé àǹtá lọ́bì mú wa tá àti ìmọ̀ ṣe tẹ́lẹ̀ tá à ní tẹ́lẹ̀ tó mú wa fún ẹ kí ló kọ ìyá yìí náà Big Joes àbí kí tẹ̀lé Big Joes ṣé dandan ni kí àwọn tó wà níbí kan rojọ́ ni kẹ́yìn lè kẹ́ àlè fa balẹ̀ sọ̀rọ̀ ní tiwa. ó fi àwọn pé èèyàn rojọ́ that's rude now. èmi ń rojú bàbá ẹ̀ má sọ fún mi yálà ìyá ẹ̀ rojú ó rojọ́ káyé ìmájì. bọ̀bọ̀ yóò lẹ́kọ̀ọ́ rárá you are very rude. tó o bá ti ẹni sọ ó báwo ló yẹ rújú báyìí kú sí náà. mọ́ ló ń kú sọ́run àpá. ẹ má àfà now ṣe é pé bẹ́ẹ̀ ṣe gòkè báyìí àwọn mùsùlùmí wà ńlẹ̀ wọ́n wà ń sàlẹ̀ tó ń dẹ̀ ń wò yín gẹ́gẹ́ bí representative wọn so kò yẹ kẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ò dáa wọn ò bá yín jà di ó lè tì wọ́n ní pé wọ́n ní pé kí ẹ fún wa ní nǹkan tí Rasulullah mú tí Islam mú wá tá à tí máa ṣe so báwo ṣé wọ́n ti bu yín nìyẹn ni àfà ẹ má wàá rúdù náà tẹ́wọ́ pé ẹ̀mí búbọ̀ àá náà bèè búbọ̀ kò dáa kò kí la fẹ́ ṣí láì fòfún ká máa búra wa ẹ̀kọ́ là ń kọ́ra wa ń bì so ẹ dá yẹn padà ẹ ní kán má bínú kẹjá continue so àfà. àfa ṣe apologize àbí ẹ máa bá ti yín lọ sà. mo kí gbogbo ilé àwọn pípẹ́ òkè apologize ó lágàn náà. not apologize because he was not raised ẹ̀ like tán that. download pẹ̀lú virus. Exactly. ṣe rí nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé àwọn ipò yìí tó bá ti lọlé kí oyin wọ́n ti bìlú ìpò gbogbo nǹkan tó wà láyé làwọn ti ní gbígbà tó jẹ́ pé wọ́n kàn sí wọn lọ́pọ̀lọ́ ni wọn ò fẹ́ wo pé bóyá èèyàn kan tó yẹ pé ó pọ̀ jù àwọn lọ nǹkan tó kàánú ìwé yẹn wọn nìkan tó yẹ pé ó jẹ́ the best fún wọn kò sí nǹkan tó lè bá wọn sọ wọn fẹ́ respect èèyàn wọn fẹ́ respect àgbà rárá gbogbo ìwà bẹ́ẹ̀ sì wọ́n ṣe rí bẹ́ẹ̀ náà ni wọ́n á ṣe rí. hold on bàbá mi Big Joes wọ́n ti kẹ́kùn ẹ̀ sókè tí o bá ṣe tó ṣe yẹn báyìí tó ṣe yẹn náà ẹ má bínú. ìpákì ti fẹ́ mú. ó ti mú o torí níta bí yẹn kò láǹsà tó wá jẹ́ mi gan bàbá lè bèrè má gbé yín ṣe pé má kú ọmọ ẹ ni tí olóògbé tó lè ṣe tó lè fi bọ́ta lórí yẹn ẹgbẹ́ ẹ má bù jù má tí ó lọ́pọ̀ lọ tó yẹ. ó ti ẹ̀wà rẹ ni bú má jẹ́ bàbá wèrè wà nílé àwọn èèyàn ń fa pẹ̀rẹ̀ bò ó ni. àbí bàbá champion nalaye. bàbá mi ò bù mo ní pé ẹ bèrè pé nǹkan tí tó mú wá táàrí rí ni mo ní kó béèrè mi ò bẹ mo ní Big Joes bí ẹ báyìí kò béèrè lọ́wọ́ ẹ̀
tó bá ní bàbá òun rojọ́ ìsìlámù ń jẹ́ káwọn èèyàn ní brain ọlọ́run fáírọ́ọ̀sì burúkú. ẹ jẹ́ má bínú mo kí gbogbo ilé o bọ̀bọ́ yẹn ló yẹ kí n kíní yẹn kò ó yẹ kó sọ ibi tó ń gbé ni Koko Zaria kó ti bọ̀bọ́ yẹn ń gbé ló ń gbé lé ní kò dárúkọ ibi tó ń gbé ó yẹ ká mọ ibi tó máa ń gbé ni ẹ má bínú o mo kí gbogbo ilé o. Wọ́n lè sọ bí tó ń gbé because they are cowards. No, a lè wá ìyá Amúlíkà tó bá yẹ pé tí ó bá ju mi lè sọ Èkó bọ̀ bá jẹ́ bí Ìbàdàn Àkúrẹ́ Ọ̀wọ̀ àǹkó wọ́n ṣe rí èmi ò Listen, kán mọ̀ kó jura mi ò wọn lè lọ. bọ̀ ní gbogbo axis yẹn ó dá wọn yẹn. Àwọn ọmọ tó ń rẹ ni tọ́ wọn àwọn ọmọ tẹ́nìkan ò bí. bọ̀bọ́ yẹn sì ó sọ̀rọ̀ lẹ́kan ó ní ọmọ Ìlọrin ní Ìlọrin ló wà. bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ lẹ́kan ó ní Rasulullah kọ́ wa ká má jalè. Imagine àdìdì àgbàlagbà for a grown up man 40 years old man at least tẹ́ bá ti pé 40 àti pé 30. Lójús nínú àwọn àkọlé tó yẹ ká máa lò ó sí Al-Quran is a virus ó yẹ kó náà wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni a máa sọ fún àwọn ṣèlú. torí virus ní kíní ẹ̀ mami champion tẹ bá lò yẹ kò ní mí ní fáwọn tá à ń sọ yìí. kò ní gbé wọn wá sókè ìyẹn ò lè múùfù wọn mọ́ má ta. virus yẹn kò ní yé wọn rò pé éèdì lẹ́ ń sọ ni HIV lórúkọ ẹ̀ sọ. Big Joe àgbo yẹn ṣì kó àbí. bàbá ẹ mọ̀ pé mo wo fídíò kan lénìí wọ́n bi àwọn boys muslim méjì àwọn boys muslim méjì kan they are like between maybe 15-16 ó dà pọ́n bu one question kan à ń pè é kan ní Allahu Akbar ó tún wá pàṣẹ sí kejì tó wé láwọn náà like kí náà ń bí ẹ kí ló ń sọ ìgbà mo fídíò mo wan try to digest it like okay so this is the reason why they say that Boko Haram pé Boko Haram ní north side of Nigeria àwọn pínyàn lè dá orí rò the way tí mo rí ni illiterate tó wà láàrin wọn pọ̀ ju àwọn tó lọ school láàrin wọn lọ. Wọ́n ti ní kó máa lo brain it's haram to use your brain in Islam. o lè ṣe Islam kó má ní virus lórí bẹ́ẹ̀ náà Christianity. haram ní kó bá lórí. last month tó lọ sí Mountain of Fire tó lọ mú kí náà mú Nàìjíríà yẹn lọ kí ni tó máa ń da ìjẹ tó ń pa wọ́n yẹn I don't know ogun eku kó tó wọ́n mú Nàìjíríà tó máa ń pa wọ́n. Sniper. ó lọ ṣọ́ọ̀ṣì ló ti mú sniper. kí ló dé. ṣé ẹ̀ tí ì rí ni. àárí o. mfa ló ti mú sniper ló ti lọ mú ó mú nú ọdún sọ̀rọ̀ kò mú nú ọgbọ́n ó mú nú ṣọ́ọ̀ṣì kan ló ti mú ó mú tán fi sínú báàgì ẹ̀ padà kán lè bá mi kí n tó pa òun rè. bọ̀ àáfà wọ́n ní kẹ́ ẹ sọ dáadáa tí Islam gbé wá ẹ dẹ̀ máa sọ pé ká gba Islam ok àáfà yẹn tí ẹ sọ ẹyọ kan wọ́n ní Muhammadu ló ní ká má jalè ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa Muhammadu fúnra rẹ̀ ó jalè ẹja ká. lójúdà fà yẹn ni. no ó sọ lẹ́ẹ̀kan gbà tó ń sọ̀rọ̀ lọ ó ní Muhammadu ní ká má jalè òun wá gbàgbé pé Rasulullah àwọn gangan fúnra rẹ̀ ó jalè ó jí pátá pupa yàtọ̀ sí pé ó jí pátá pupa gan ó raid ẹja káàdì tí Al-Tabari volume 9 page 31 Muslim drag Muhammad as thief wọ́n faṣọ Muhammadu ya ó ní they raided us in our settlement though we were men who retaliate ó ní wọ́n wá kó ogun jà wọ́n o nínú ibùgbé wọn táwọn ẹni ẹlẹ́ni wà tó ń ṣeré wọn jẹ́jẹ́jẹ́ ó ní though they were men who retaliate bọ̀ wọ́n wá ní àwọn ọkùnrin kan tó sán egun tí wọ́n ṣe kíni tí wọ́n dojú kọ padà. This was the end of Abuwaja report wọ́n ní eléyìí ní òpin nǹkan tí Abuwaja tó sọ. To return to the report of Abu Sufyan after the messenger of Allah has complete the return of the captive of Unya lẹ́yìn ìgbà tí Muhammad tó ti dá àwọn nǹkan tó lọ jí tó ti dá padà yẹn ilé àwọn ènìyàn he rode away ó wá ń sá lọ and the people followed him saying àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn sọ wípé O messenger of Allah divide our beauty of Carmel among us pé Rasulullah
wá pín nǹkan wa fún wa, pín kíní, pín tiwa fún wa. Rasulullah má gbé kíní sálọ. Until the force is back against the tree. Àfìgbà tán ti ẹ̀yìn baba mọ́ àgbá. Wọ́n ti ẹ̀yìn ẹ̀ mọ́ àgbá. And his mantle was pulled away from wọ́n bọ́ wa wá sí wòwò. Báwo lẹ pọn Rasulullah ṣe wá rí bọ̀ wọn ṣàlàyé bẹ́ẹ̀ pọn ẹ̀ṣẹ̀ rí bí èèyàn tó kọ́ àdìtì gan ọ̀kọ́ dáadáa. Ó yẹ kó ṣàlàyé bí ẹ̀pọn Rasulullah ṣe rí ṣó tóbi ni àbó kéré. He said, "Oh men, give me back my mantles." Ẹ̀yin ọkùnrin yẹn fún mi láwọn aṣọ mi padà. If he had as many as the sheep of the tree. So, àfa ẹ̀ káàbù padà. Ẹ sọ nísẹ̀ni pé Rasulullah ní ká má jalè. Rasulullah fún ara ẹ̀ jalè o. So, tẹ bá tún fẹ́ fọ àǹkan mi. But ẹ má bu èébú, àfa. Ibi ìbà ilé ẹ̀kọ́ ni. Kò sí èébú wàláhì èébú yẹn kankan. Ẹ máa gbọ́. Ẹ má bu èébú kò ní dáa. Ẹ̀yin ẹ sọ tiyín, ẹ máa gbọ́. Wàláhì làzim. Ẹ jẹ́ ń sọ platform fún yín again. Ẹ̀yin ẹ sọ tiyín, tó bá nìkan tẹ sọ, ẹ fún wa lẹ́rìí, à á kà á. Tó bá rí bẹ́ẹ̀, bí ò rí bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mi? Hadith yìí tẹ́ mú wa yìí. Ta ló gbà wá náà? Rárá, hadith tá a mú wa kọ́. Yorùbá kì í ṣe báyìí. Sẹ́yìn mò ń bá sọ̀rọ̀ ní síbẹ̀ tí mò ń bá sọ̀rọ̀ ní ẹ̀sìn dandan kí ẹ dá sí. Bá máa sọ̀rọ̀ ń bí báyìí kó apologize. Tí ò bá lè apologize. Kò sí hàn ẹ sì máa dá sí. tí ò lè bá yín, kò sí hàn tí ò lè dá sí àfa. Àìmọ̀ gbọ́ ṣé ń pé ẹ̀yin lẹ create ẹ̀yin lẹ ní péjì nọ́mọ̀nọ́mọ̀ ṣé ń gbọ́. Bàbá ẹ fi wọ́n lẹ̀ kọ́ tá fi mọ̀ pé aláìní kinní ni wọ́n ni. Ìwọ ló ní péjì yìí jẹ́ kí mi àti ẹ̀dẹ̀ jọ sọ. Àwọn ló ní péjì. Àwọn ló ní péjì. Àwọn nǹkan tó bá sọ ó yẹ apologize. Àwọn ló ní péjì, èmi kọ́ ló ní péjì. Ta ni mo fẹ́ apologize? Ẹbú wá ń sin ààbò yín. Abdullahi àbí kí lorúkọ ẹ? Abdullahi. Sẹ́rí ẹni yìí ẹni ìdí apologize. Ẹ bá lọ wọ ẹ péjì ẹni yìí. Péjì ló dá ló fẹ́ lọ kí ló fẹ́ sí? Bó ṣe gbọ́ pé Kí ni tó fẹ́ sí? ìjàlè yẹn báyìí pìtìpìtì. Kí ni tó fẹ́ lọ sí? Ẹ hold on. Kí ni tó fẹ́ lọ sí? Abdullahi. Sábìláì lórí ń bẹ̀ ọ́ sábìláì lórí ń bẹ̀. Wá ń bí má bú èmi o. Yín ṣe àgbọ̀ farabalẹ̀ bọ̀bọ̀ ọ̀gá yín mú bá. Ìwọ ni kò farabalẹ̀. Ó rí pé ó dójú ti ní báyìí. Irú àwa ta fẹ́ ṣẹ́rí padà sílé yìí. Ó tún wá lọ bu epo síná. Ó ti lọ tapo síná báyìí. Irú èmi tí gbogbo ẹ ti sú mi báyìí. Tí gbogbo ń tán ká yìí tó ti sú mi tó yẹ kó behave ara ẹ̀. Tó yẹ kó behave ara ẹ̀. Bó ṣe ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà ń bì báyìí. Jọ mo fẹ́ bi ẹ ṣé ò lágbà ń lé ni tó bá lágbà ń lé ṣé ò ní fọ́tò àgbà ń lé ni torí mo rí pọ́mọdé ni ẹ ṣe wá gọ̀ tẹnutẹnu báyìí tẹ̀rẹ̀ ni tọ̀ yín náà kẹ́sìn yín náà ló wá dà ló jẹ́ kọ́kọ́ lọ yín dàrú bẹ́ẹ̀ yẹn ni. Ìyá wa ẹ má ti fàjà fàfà. ṣe mí gan èèyàn sọ̀rọ̀ gbàgbà bẹ́ẹ̀ sírù bàbá ẹ̀dẹ̀ tó àlẹ́ ẹ̀ kò tún sọ̀rọ̀ tó fẹ́ fún wa lówó ń bí. Rárá o ẹ̀tọ́ ẹ̀ ò lè sọ champion láì jẹ́ pé. Ẹ bá wo péjì ẹ máa rí tó kọ jihad ìsẹbìlì láì. Kó máa lọ fi àwọn ará ilé ẹ̀dá kí ló fẹ́ fa ogun yẹn. Irú èèyàn bẹ́ẹ̀ lẹ wá fẹ́ rògbò yóò fẹ́ lọ́pọlọ gbogbo tọ́jú ẹ̀ kọ́ máa pààyàn nìkan tó wà ń bẹ̀rẹ̀ ilé ìfọ̀ àwọn àfáà tí wọlé àwọn àfáà tí wà nìyẹn ẹni tó sọ pé ó rojọ́. Wọn tiẹ̀ wá bú àfáà náà ṣọmọ Yorùbá ni yín. Àwa ò gbà yẹn o. Àfáà ṣọmọ Yorùbá ni yín. Àfáà ṣe wà ń bẹ̀ Abdul kí lorúkọ yẹn pronounce orúkọ yín fún mi mọ̀ ń pè. Abdulhamid ni. máa gbọ́. Abdulhamid. tó o bá fẹ́ sọ̀rọ̀ èmi àti ẹni ṣé ọmọ Yorùbá ni ṣọmọ Yorùbá ni. máa gbọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ jẹ́mi àtẹ̀jọ́ máa dáhùn sọ̀rọ̀ náà. gbogbo àwọn múlíkà ètò kínní ẹ̀ bàrà wọn yín wá gbọ́ náà ṣọmọ Yorùbá ẹlẹ́jọ́ mọ̀ yín èmi àti ẹlájọ́ lọ̀rọ̀. Òfò ni bó ṣe korúkọ mi ìyá ẹ̀ ò ní jèrè àwọn ẹbí yín ò ní jèrè yẹn sàn fún àwọn òbí rẹ̀. Ìjọ tó lọ ẹgbẹ́ wọn tó bàbá sọ́ọ̀sì bàbá wa champion sọ̀rọ̀ kan òun bá sọ̀rọ̀ òun lo ẹ̀fọ́. alẹ́ yóò ní ládùn ọ̀sán yóò ní láàrin àárọ̀ yóò ní sun wọn tó máa ti bí yín dẹ jájọ kò sí ẹ fẹ́ ṣòfò ayé. mo tán kọ́ ọ tí pé mọ́ríkàsì ló ń kà fún wa yẹn. bọ̀ ṣe rí òun lè máa sọ̀rọ̀ wọ́n lo ẹ̀fún ẹ̀ ń lo ó fún un tí wọ́n lo bí ẹni tó ń bá sọ̀rọ̀ ni ọ̀gá wa ló ń bá sọ̀rọ̀. mi ì máa ń pa ẹ̀
mo tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ọmọ Yorùbá ni wọ́n. mọ ọmọ tí mi ò ṣe bó sọ̀rọ̀ jájọ sọ̀rọ̀. àfà ẹgùn òkè. àfà gbogbo ilé ẹjọ́ mo bẹ̀ yín ẹ filẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ ká filẹ̀ kóun nìkan dá sọ̀rọ̀ ẹjọ́. àfà ẹgùn òkè number 1 kò sẹ́nibọ̀dì tó bú yín wọn sọ pé kankan ṣe yín ẹ̀dẹ̀ wà ń bú èbú kó dáa náà. wàláì mi mo fi bèè lọ yín pé ṣé ọmọ Yorùbá ni yín. mo fi ọlọ́ọ̀bá búra mi ìbú yẹn kankan torí pé n tó bí mi. kí ló dé tẹ wá sọ pé wọ́n ń rojọ́. ẹ mọ gbọ́n nǹkan tí mò ń sọ ni pé èmi ẹ mọ̀ pé this is question and ẹ fẹ́ gain lára mi èmi náà fẹ́ gain lára yẹn ṣé ń gbọ́ mi. n tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ sì ń béèrè question yẹn tí mo ṣe ń sọ̀rọ̀ ẹni tí a jọ ń fèsì ara wa tá a jọ ń sọ̀rọ̀ yẹn as in. ìgbà tí nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan tá a ti ní sílẹ̀ already ni and bẹ́ẹ̀ ṣe rí pé èmi ló ṣí láìfù èmi nìkan kọ́ ló ní platform ẹ̀ kàn rò bóyá èmi ló ṣí platform gbogbo àtàwà ń bì àjọ ní platform mo lè lọ sùn káwọn dẹ̀ máa ràn ẹ̀ lọ so in case tẹ́ ẹ̀ bá mọ platform wa so àwọn tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn rudely yẹn àwọn gangan ló ní platform tẹ́ ẹ̀ ń wò yìí èmi kàn ṣí platform ni and wọn ò bú yín so why tẹ́ wá ń bú wọn nǹkan tí ò dáa ni mo fi bèèrè pé sọmọ Yorùbá ni yín ẹ kọ́kọ́ dáhùn sọmọ Yorùbá ni yín. ẹ dákun kí mo sọ lẹ́nu. no ẹ máa gbọ́ èmi báyìí mo lè sọ English ìyẹn ò túmọ̀ sí pé mo jẹ́ ọmọ Europe nítorí pé lè sọ Yorùbá ìyẹn ò túmọ̀ sí pé ẹ jẹ́ ọmọ Yorùbá. nẹ́tíwọ̀kì yín ò dáa o. kò sí kankan tó ṣe nẹ́tíwọ̀kì kò fàlà pupa. on skip so àfà ẹ dáhùn number 1 ṣọmọ kóòtù òjire ni. ìgbà tó jiná nìyẹn. tẹ bá wá jẹ́ ọmọ Yorùbá tẹ bá dé àwùjọ àwọn èèyàn ẹ mọ̀ wọ́n rí o ẹ mọ̀ wọ́n rí wọ́n ní respect is reciprocal ẹ wọlé síbi anybody ò bú yín mi ò bú yín mo tún lò fún yín mi mọ̀ yín rí ẹ mọ̀ bóyá mo jù yín lọ àbí mi jù yín lọ èmi náà dẹ̀ mọ̀ bóyá ẹ jù mí lọ bóyá mo jù yín lọ so respect is reciprocal torí pa ṣe platform tá à ń sọ̀rọ̀ àlá bá ń sọ̀rọ̀ Mohammed ní ẹ̀ wá ní ká máa lo opportunity yẹn ká máa fi yájú sí ara wa ní ti yẹn bẹ́ẹ̀ yẹn. mi ń sọ̀rọ̀ sẹ́ni bọ́jú mi ń sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ mi sọ̀rọ̀ sẹ́ni bọ́jú. wọ́n bu yín ẹ̀dẹ̀ ni wọ́n ń ro tẹ bá gbọ́ sẹ́rí ọmọ Yorùbá lèmi náà ọmọ Yorùbá ni o. ok ṣé tí bá sọ fún yín pé ẹ̀ rojọ́ bí ẹ bá sọ fún yín pé ẹ̀ rojọ́ ṣẹ́yìn láìkẹ́. ẹ jẹ́ kémi náà tún mú mistake èèyàn kan wá bẹ̀rẹ̀ nísìn kì í ṣe lẹ́nu ọ̀rọ̀ tá a ti náà sọ ni kì í ṣe nẹ́tíwọ́ọ̀kì ni o kì í ṣe network bíi pé bóyá èèyàn sá lọ Yorùbá ní ìtumọ̀. ẹ máa gbọ́ ṣe rí TikTok ẹ máa gbọ́ Abdul ayé pé ẹ̀ṣẹ̀ ń lo TikTok ẹ máa gbọ́ ẹ̀ṣẹ̀ ń lo TikTok ni TikTok tí network yóò bá dáa ó máa show red ó máa show red àmì network ẹnìyẹn ò dáa and bá a ṣe ń wo network ọ̀dọ̀ yìí kò ṣe red òun mo fi ń béèrè lọ yín pé àti ló ṣẹlẹ̀ bóyá bíi tẹwà bóyá signal yìí ò dáa rárá so now ẹ wá dáhùn ṣe fẹ́ apologize àbẹ̀wò lẹ fẹ́ ṣe àbú yẹn dẹ̀ bú wa ẹni kọ́ máa bínú ká mú bọ̀. ṣé ẹ ń gbọ́ èmi ò bóyá kankan. ẹ búyàn ẹ máa gba ṣíǹjì yín kẹ tó lọ ẹ búyàn àbí. ok tá mo bú nìsín. ok mo ti gbà ẹ búyàn ẹ má wọrí ẹ máa gba ṣíǹjì yín kẹ tó lọ so ẹ dáhùn bàbá yìí. ẹ máa gbọ́ ṣíǹjì wo lẹ fẹ́ gbà ṣíǹjì wo lẹ fẹ́ gbà ok ẹ má wọrí máa fún yín ṣíǹjì kẹ tó lọ sẹ. bí mo ṣe kọ́kọ́ wọlé péjì tẹ. mo ní mo ti gbọ́ sẹ́ ẹ búyàn nǹkan tẹ́ sọ kò ń ṣe èbú àbí. ọmọ hold on ọmọ tó ṣẹlẹ̀ bí jòsùn fọlọ́ǹbẹ̀ tó bá tẹ bá ṣe any show bóyá tó bá dùn pàtà kò ṣe pé tó kó ó rí gbogbo ayé là yẹn sọ fún ẹ Jésù gun orí ṣe àwọn ọmọdé orí ṣe ti sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti láìkì ẹ yọ dànù straight in yìí àwọn ọ̀fẹ́ ní pé tẹ́lẹ̀ báyọ̀ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bọ̀ sọ̀rọ̀ lẹ́nu kẹgbọ́ ẹ máa wà ní títí àwọn tá à ń bá sọ̀rọ̀ ìdẹ́rẹ́ tá à ń bá sọ̀rọ̀ pátá àwọn tó wà lórí show tá à ń bá sọ̀rọ̀ gba fake wà nù olè wà nù wọn mo ti ní express ní ọjọ́ pé èrò pé èèyàn ni wọ́n tí èèyàn bá ti ń dín pẹ̀lú yẹn máa wò ó irú ètò wọlé sí ẹgbẹ́ tó ti sí kì í àwọn kan yábà póòsì ni wọ́n ẹlòmíì kò tí ì jẹun mo máa ń fìtọ́ àbí tó pé wọ́n bá yín sọ̀rọ̀ tó fẹ́ jẹun náà wá wọ́n da Sátánì da jù wọ́n lọ bá ti yàn tẹnu ẹ̀kí tó ń jà bí ìbọn tó ń gbó bí ajá ẹ̀ sá fún wọn kọ̀rẹ́ bàbá champion sọ̀rọ̀ sí ẹni pé kò gbọ́ kọ̀rẹ́tì yábà póòsì ní ẹ̀kọ́ ìṣe bí tẹ̀mí lè bá sọ ẹjọ́ tó bá ní kó máa lọ lọ́rọ́ kọ́ ní ká bá sọ̀rọ̀ lè correct everybody àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ tí nǹkan tẹ̀ ń sọ ṣe láǹfààní wọn ò ní jà yín lẹ́nu láéláé wọn ò ní bá gbóhùn tẹ́ bá sọ wọn ti gbọ́ ó yé wọn àwọn tí ò bá yé kó má yé wọn ṣé gbọ́dọ̀ máa lówó lọ́wọ́ ni ṣé gbọ́dọ̀ máa kọ́lé báwọn kan ní tẹ́nàntì
ẹ jẹ́ kó wọ́n láyé òṣì ọmọ tẹ́lẹ̀ hà bí tí wọ́n fẹ́ ṣe àfa tí ó pé 100,000 jọ láyé rí ṣàkóyè lè jẹ́ èèyàn bíi tiwa ni ẹ bá ti kọ́ sí wàá ti gbọ́ kó máa bá tiẹ̀ lọ kò necessary ẹjọ́ tó lọ́wọ́ kó yẹ kó ṣe kó wà nìyẹn bá ti ń sọ̀rọ̀ wọn bá sọ̀rọ̀ tí wọ́n ti lóun gbọ́ kó máa lọ now you don't have to prove anything ṣé wọ́n fún ẹ lówó ni àbúfẹ́ bọ̀ wá ń bì ó sọ̀rọ̀ mílíkà sọ̀rọ̀ bàbá champion sọ̀rọ̀ kò gbọ́ ẹ jẹ́ kó máa fuck off kí ẹ proof pẹ̀lú ẹ̀ bọ́n ṣe kọ tí ò gbẹ́kọ̀ náà nìyẹn so kí ẹ fẹ́ bá sọ̀rọ̀ tàbí tẹ̀wọ́n ní Valerie. ẹ̀rí kan tó ti ń bú sọ̀rọ̀ ṣẹ̀rí pé ń sọ̀rọ̀. mo yọ ẹ̀dá mi kókó ìbúkú lọ Valerie wàá sọ̀rọ̀ lókè wọ́n ló fẹ́ sọ̀rọ̀ ìwọ́n lọ́mọ tó ń sọ Valerie àbíkẹ́ náà pè é. bọ̀bọ̀ yẹn bébì dẹ̀ ni ọmọ kékeré ni o like mentality ẹ̀. ọmọ tó ṣe Valerie wàá sọ̀rọ̀ lókè àbíkẹ́ ló kórúkọ ara ẹ̀ it's okay let him talk. ọmọ kékeré ni. wọ́n lè lọ sí láàfin kò ní kó sọ̀rọ̀ máa bọ̀ lókè Valerie tó bá ti lè sọ̀rọ̀ lókè kó fuck off. ṣé wọn mí ní Valerie gan débi pé yóò tẹ̀ wá sókè wá sọ̀rọ̀. olóṣèlú àkáǹtì tuntun lórí kúkú wọn náà ní jáde. àti ọmọ àlè. ṣẹ́rí ní tó máa ń sú mi ni pé wọ́n ní ẹ̀ẹ̀dá wọ́n ní ẹnìkan bù fúnra ìrà ó dẹ̀ tún gbé fún yẹn jó láàrin ìjà. ṣé ìsìláàmù náà ṣé bọ́n ṣe ń kọ́ yín bọ́n ṣe ń yìnbọn nílé kéwú yẹn ti wá túmọ̀ sí pé ẹ máa yìnbọn pa gbogbo wa kiri. Islam pa wá tán ni. Mufti Shatita ṣìrẹ́ ń sìn ó ní ìbọn ni àwọn ń kọ́mọ nílé kéwú àti bọ́ ẹ ṣe máa wẹ̀. àti bọ́ ẹ máa swim àti bọ́ ẹ ń jí bread tán ẹ fi ṣìnà. kódà kò sí wàhálà. kí n tọwọ́ bá àwọn ọmọ kéékèèké ń dì òun ló ń kọ́ wọn bẹ́ẹ̀ ni. ṣé bàbá rẹ̀ ló wà bọ̀ fún wa ni. ní láti gbọ́ ọ̀bọ ìwọlé mọ́ wèrè ọmọ àlè. ní láti gbọ́ ọ̀bọ ìwọlé mọ́. ṣé ìyá ẹ ló bí mi falẹ̀ àbí. òun skip jọ wọ́n dà sí wèrè. wa ló ń bá sọ̀rọ̀ wa kọ́ ló ń bá sọ̀rọ̀. ọmọ òfò. bàbá rẹ̀ lọ́mọ òfò wèrè. ó ti fa abẹ́ jóná. alẹ́ rí òní ládùn ọ̀sán rí òní lálẹ́. ṣé ti ìyá ẹ ẹlẹ́hàá tó bí ẹ tí ò tó ẹ ṣó ti lálẹ́ ná. ẹ ní lálẹ́ gbogbo. ẹ wà Ìyámúlíkà ẹ drop bọ̀bọ̀ ẹ̀ náà. màá rà ìyá ẹ ìbálàṣìbò sọ ló bí ti tí ìyá ẹ wà. wà kí n lọ gbalé fún ìyá ẹ ìyá ló ń jẹ ìyá ẹ tó fi ń sunkún kiri báyìí sọ bí tí ìyá ẹ wà. ẹ free bọ̀bọ̀ yẹn. àlè rí mọ́ láéláé. ọmọ òṣì. láyé kò lè wọ́jọ́ yìí mọ́. ọmọ aláyé bàjẹ́. ó ti wà nínú iná níláyé wà kíní kan wàyí náà rọ̀jò ọ̀dọ̀ rẹ̀ ló ti wá ọ̀dọ̀ ẹ̀ ló padà sí nìyẹn. ọmọ tẹ́lẹ̀ kún òbí ọmọ abẹ́ kéré ni. Big Joe ṣe máa ka lọ báná bí ṣe jí pátá pupa bó ṣe jalè bébí ṣe pákú bó ṣe jẹ gbèsè tó fi kúrò láyé bó ṣe bá ìṣàsùn lọmọdún 9 ẹ kà fún wa ẹ ṣeun. bóyá Ọmọlẹ́kẹ̀ ẹ̀jẹ̀ mi ní question kan kí Big Joe tó kàkẹ́ bọ́ like ẹ má bínú mo ti sọ bí ẹ̀ bí 44 times so like tí n bá wọ store sìn ṣé àwọn bá ló ń fẹ́ ra pátá rà ní kó má ra red ni. máa jí o gbogbo àwọn àfáà máa jí ìwà nábì náà wù. ètò láyé sọ ẹ̀ ń jí pátá. ètò láyé ajẹyẹ gbìrọ sílùú la. àwọn dáàdì ẹ̀ ló jí pátá ó ti kó la àwọn dáàdì ètò láyé ló jí pátá ó jí pátá. òun mọ̀ sùn mẹ́tò láyé ni so mi lè ra pátá pa fún ìyàwó mi báyìí like. ẹ̀kan ẹ̀zámì arúlógún ẹ̀kan ẹ̀zámì pé pátá mélòó ni màá ti jí for that 40 years mo fi ṣe Islam yẹn náà. ìgbà tẹ́ ti gbé ná méjì síbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ méjì mọ̀ pé ẹ ti jí pátá gan. ṣé ẹ mọ̀ pé orúkọ mi arúlógún ni mo wọ orúkọ mi bíi pátá lógún. In fact tí n bá rí ìwọ tó pé rẹ Yorùbá torí tó gbé dání tó wá ń rúdù lókè bá ròdè mọ ni mí ìyá mi Big Joe sí ilé nígbà tèmi ń gbóná gan nínú ẹ̀sìn yẹn mi rò pé nìkan máa sọ pé normal a lè dráàgò bàbá champion tọ́mà ti sọ̀rọ̀ wọn délẹ̀ báyìí máa tún wọ́ gbọ́ngbọ́n kan wọ́n máa rò pé ọmọ àlè lọmọ yìí lọmọ yìí. bàbá ètò láyé ṣe bẹ́ẹ̀ sọ pé ilé ọkọ mi ló yẹ kí n wà. kí nìyẹn wà náà yìí.
àti oníkà kíní ẹ wà annoying like ṣe ẹ mọ̀ as àgbàlagbà leave kúrò ní platform yẹn lọ dá wà lọ rò ó. Exactly. And you now wà wá rò bí ọmọkùnrin àbọ̀mọbìnrin pé ṣé kí n táwọn yẹn sọ àwọn kèfèrí yẹn sọ ṣóòótọ́ ni àbírọ́ ni but when you now trying to defend it at any small thing you want to attack ẹ bolówó èkó ṣe ń sọ fún bọ̀bọ̀ bọ́ọ̀ yẹn sọ pé òun kì í ṣe muslim sẹ òun ò ṣe kankan olóòkú wa ń gbé ànábì ṣe pé for no reason kọ́ olóòkú fẹ́ tẹ bọ́tìn ẹ̀ tẹ bá rántí bọ̀bọ̀ kọ́ máa tó wọ red hat lórí profile ẹ̀ ó ń kírun dáadáa so máa pé òkè but tó bá lè ṣe báyìí ó deny religion ní ta kí ló fẹ́ sọ fún àwọn tó bí. Ó wà nínú ẹ̀sìn wọn pé kán ṣe bẹ́ẹ̀ bàbá mi. Mo ṣe gbọ́ bóyá bíi 3 or 4 months mo gbọ́ ẹ̀. Ó wà bẹ́ẹ̀. ó dà nǹkan tí ibi tí